إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتون إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم وما يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. Akí gbogbo mùsùlùmí, assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Naam, ọ̀rọ̀ tí a ní a sáré bára wa sọ torí gbó tó látara ìrìn àjò eléyìí tá à ń bẹ́ẹ̀ lọ́wọ́lọ́wọ́ tí kò fi bẹ́ẹ̀ sí ìyẹ̀ǹda ààyè àbígbà láàyè tá a lè fi bára wa sọ̀rọ̀ fún bí ìṣẹ́jú bíi 30 minutes àbí bíi wákàtí kan. Ààyè yẹn ni ò sí kódà nígbà tí èèyàn fẹ́ dọ́gbọ́n ẹ̀. Eléyìí náà tá a wò pé tọ̀ bá a ṣe kírun tán ká tún dára wa lẹ́kọ̀ọ́ pé tọ̀ ká gbé wá síbí kí kálukú wa náà tí Allah bá ní pé tọ̀ yóò ṣàǹfààní fẹ́nìkankan wa. Ohun tá a sọ kéèyàn máa bínú àti orípa eléyìí tí ìbínú máa ń fà kalẹ̀. Mi ò mọ̀ bóyá àwọn tí wọ́n ń gbọ́ mi bóyá kíní yìí láùdù dáadáa bí ó láùdù dáadáa mi ò mọ̀ torí kíní earphone ni mò ń lò kò ń ṣe microphone. Mi di gbogbo yẹn dání wá. Kí n tó kúrò nílé gan microphone wa ti bàjẹ́ kò fi bẹ́ẹ̀ dá mọ́ torí ó ti pẹ́ o. Ó ti lé ní ọdún méjì àbí ó ti pọ́ ọdún méjì tí ó bá lè bí ẹ stress microphone wireless one fún wa ní kọ̀ bá láti bọ̀ wá láti ṣe náà kára nǹkan wa fúnra wa náà á lè rà ṣùgbọ́n tọ́ kí n mọ ẹ dákọ̀ kí wọ́n máa gbọ́ tọ́ gbáwọn tá a jọ ń bẹ́ ń bí tọ́ alhamdulillah ọ̀nà clear. Ọ̀rọ̀ tí a wà sọ yìí ó náà ní ọ̀ nípa ìbínú àbí kí n máa sọ̀rọ̀ sókè dáadáa kó lè bá clear o torí kíní earpiece yóò earphone náà pé àbí ó máa ń jẹ́ kọ́ wọ́rùn ìwà kan báyìí. Ọ̀rọ̀ táwa fẹ́ sọ nílùú náà nípa ọ̀rọ̀ ìbínú nípa pé tá a bá ní ká wò ó ká wo ohun tí ń jẹ́ ìjẹ́ èèyàn humanity gangan ní ìjẹ́ èèyàn kò sẹ́nìkan tí kì í bínú. Èèyàn kan ò kí ń tutù kọjá pé kódà níbi tó tutù dé wàláhì kò bínú rí kò sẹ́nìkan tó escape bínú. Bí bínú ṣe wá wà yẹn kì í wá ń ṣe gbogbo èèyàn tí wá ń bínú náà ni ìbínú gbè. Ìbínú gbè tí mo túmọ̀ sí ni pé náà ni ó nátúbọ̀tán dáadáa látara inú bíbí.
bẹ́lòmíì bá bínú báyìí ẹ rò bóyá kò ní ìbàmọ́tá yóò fi tán ni bẹ́lòmíì bá bínú báyìí ẹ rò pé bó ṣe ń sọ gbogbo nǹkan tí ń sọ lásìkò bínú gbogbo ẹ̀ ní òmùṣẹ látara àbínú bẹ́lòmíì bá ń bínú báyìí ẹ rò bóyá ẹni yìí ò tún ṣe nǹkan báyìí mọ́ láyé pẹ̀lú ẹni báyìí ìbínú wa pọ̀ débi pé àwọn èèyàn máa wá ń bínú jura wa lọ àwọn nǹkan kan bẹ nínú Al-Qur'an tó jẹ́ bí pọnishmẹǹtì fún àwọn gbólóhùn téèyàn bá sọ àpèjúwe tí ó jìnnà ní ìsìn béèyàn bá bínú tínú bá ń bíyàn ní o àṣẹni tí ń ṣàwàdà pẹ̀lú ìyàwó ẹ̀ pé ó ṣe wá fi ẹ̀kẹ́ jọ mọ́mì mi báyìí gbà tí yàn bá ìyàwó yàn ṣeré pé ọba rẹ̀ ṣe rùmúrùmú bí ara mọ́mì mi àgọ́rú àwọn yẹn ò tí ì bọ́ sínú èèwọ̀ tó láwọn kan sọ pé yẹn tó bá lè fi ìyàwó rẹ̀ jọ ìyá rẹ̀ lásán ó ti jẹ gbèsè ara ń bẹ lásìkò bínú tí máa ń bínú lọ́wọ́ bẹ́ẹ̀ ìyàwó ẹ̀ ṣẹ̀ wá ń bínú sí ìyàwó ẹ̀ inú wa bí pé wọ́n ń sọ fún ìyàwó ẹ̀ pé wàláì fún tó ṣe yìí kódà kó má kó wàláì tí mo dárúkọ yẹn exaggeration ni wàláì yẹn ò sínú Kùránì pé wàláì o tọ́lú mi máa ń ṣa àwọn ọ̀rọ̀ nígbà ṣe bẹ́ẹ̀ sọ pé sí yẹn wàláì tí mo fi sí yẹn èmi ni mo fi wàláì sí pé tọ̀ exaggeration ṣùgbọ́n náà Al-Qur'an ni pé kí ni wàá bíyàn ó ti yé wọn orí ẹ tí n bá tún bẹ́ẹ̀ lájọṣepọ̀ níjọ́ tí n bá tún báyẹn sùn àjẹ́ pé ìyá mi ni mo gun orí ẹ̀hún tí inú bá bíyàn dé level yẹn tó bá sọ̀rọ̀ gbólóhùn yẹn lásìkò bínú yẹn kò tó bẹ́ẹ̀ kó fọwọ́ kan obìnrin yẹn mọ́ àfi tó bá ṣe kí ni o tó bá go under àwọn punishment kan kí wàá ní punishment ẹ̀ tí gbèsè yóò fi kúrò lọ́rùn ẹ̀ náà ní pé kí ni o yóò bọ́ àwọn èèyàn àbí kó gba àwẹ̀ so eléyìí náà ní àwọn punishment títí ẹ̀ kí ni nǹkan tí mo fẹ́ lò ń bẹ̀ ni pé tí ìbínú bá gbéyàn sọ àwọn ọ̀rọ̀ kan nínú ẹ̀sìn ìyẹn ti dáràn kan téèyàn gbọ́dọ̀ tán ọ̀ràn yẹn kí nǹkan yẹn tó di ẹ̀tọ́ fún yẹn padà àpèjúwe nìyẹn inú ò gbọ́dọ̀ bí ẹ kí wà tí máa bínú sọ̀rọ̀ wá ní ẹ̀rí aṣẹ́wó òṣì ìwà aṣẹ́wó burúkú yìí ó ti dáràn o ó jẹ́ kí wọ́n nà ẹ́ lẹ́gbàá bíi 80 torí pé ó lẹ zìnà mọ́ èèyàn láìsí ní ẹlẹ́rìí mẹ́rin ìbínú lè gbéyàn sọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ ìbínú lè gbéyàn sọ̀rọ̀ ẹbọ ńgbà mi tí yẹn ò bá ṣọ́ra ẹlòmíà máa bínú á dẹ̀ sọ ọ̀rọ̀ kúfúrù látara àbínú tá a bá wá ń bínú kì í bí làákàyè mọ́ gbogbo ẹni tí ń bá ń bínú bí ìbínú bá fẹ́ tara rẹ bóde gbìyànjú má jẹ́ kí làákàyè yẹn tẹ̀lé ìbínú rẹ jáde tó fi wá sọ̀rọ̀ kalẹ̀ tó já sí pé bínú ẹ bá rọ̀ tán ẹni tó sọ̀rọ̀ kalẹ̀ fún pé kó tẹ̀lé òun ti dáríjì ẹ̀ ìyáálé àti ìyàwó àárìbínú wọn búra wọn sọ̀rọ̀ síra wọn gbà mí ẹlòmíì lè sọ̀rọ̀ kà á tán síyàn ọkọ àti ìyàwó mi lè sọ̀rọ̀ àgbákò sọ́kọ rẹ̀ torí ìbínú ọkọ mi náà lè sọ̀rọ̀ àgbákò síyàwó ẹ̀ torí ìbínú bàbá mi lè sọ̀rọ̀ tó le tó ní agbára sí ọmọ ẹ̀ látara ìbínú gbogbo eléyìí náà ní kí ni o àfẹ́tọwọ́bọ̀ níwọ̀nba àsìkò díẹ̀ tí ó bá gba gbogbo wa inú lè bí ọ̀gá kó sọ̀rọ̀ àgbákò kalẹ̀ fáwọn ọmọ iṣẹ́ inú sì lè bí àfáà náà kóun náà sọ̀rọ̀ tí ó kú díẹ̀ káàtó nígbà tá à ń bẹ nílé kí ó ń lè káyé èpè tá àfáà wa máa ń ṣe fún wa tó bá bínú àfáà wa àgbà náà ojú ọ̀nà súfì ojú ọ̀nà bídíà àtàwọn àgbà náà ẹ̀rí àfáà lè máa ń bínú débi pé tó máa ń fi àlùbáríkà ṣépè fọmọ géwú ni òun máa ń bínú débi pé tó bá bínú yóò tún máa retí kí jàǹbá ṣe ọ́ káburú ṣẹlẹ̀ sí ẹ kó lè bá mọ̀ kó òun bínú ṣéwù ń bínú lọ́wọ́ nù táwọn ṣéwù bá ń bínú sí yín táburú ò báyìí tí ì ṣe yín ẹ̀ tí ì lè mọ̀ pé ẹni Ọlọ́run ni wọ́n lọ́dọ̀ tiwọn ẹ̀ tí ì lè mọ̀ pé ẹni Allah ni wọ́n ẹ̀ tí ì lè mọ̀ pé wòlíì ni wọ́n àpèjúwe wòlíì lọ́dọ̀ tarú àwọn èèyàn yẹn tó bá ti ń bínú sí ẹ àfi kó o ní problem bíi kó o jábọ́ lórí ọ̀kadà bíi kí mọ́tò já kó gbá ẹ lẹ́sẹ̀ dànù kódà gan bíi kó o kú wọ́n ní inú mùdúró dùn sí tó fi kú o tó dáwà ká pé tínú mùdúró bá ti dùn síyàn ìyàn àfa lè ké wà lóúnjẹ bẹ́ẹ̀ kò ń ṣe mùdúró
agége tẹ́ ẹ mọ̀ o àfa lè kí wọn gbogbo wọn lọ sí ilé kí mọ́ríkàsì náà láwọn máa pa àwọn àfa kankan ní mùdírù bẹ́ẹ̀ ilé kí o ti wá ní a máa ń gbà fáwọn mùdírù àwọn ń bẹ bẹ́ẹ̀ ń tiwọn torí ojú ọ̀nà torí kan tí wọ́n ń bẹ. àwọn kìíní wá já wọn mùsíbà gan tó pọ̀ gidi gan tó já sí pé ńkọ́ ọ̀nà tí kálukú wá ń gbà bínú ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ ni nǹkan tí kálukú sì máa ń pàfọ́ọ̀mù tí bá ń bínú ọ̀tọ̀ọ̀tọ̀ ni tẹ́lómi bá ń bínú máa ń ranjú ni a máa ranjú ẹ̀rù bóyá pé ẹ̀mí kan ti gbé ìwọ ni yóò máa fẹ̀jú ni pé ayé ẹ fẹ́ ta ni tẹ́lómi bá ń bínú ẹ̀rí yóò máa pariwo kò bá àjọkùnrin kò bá àjọkùnrin yóò máa pariwo gan ni o a máa pariwo ju bó ṣe máa ń sọ̀rọ̀ tẹ́lẹ̀ lọ àwọn spiriti bínú kálukú ó wà very powerful jura wọn lọ yín máa ń gbé kálukú jura wọn lọ gbogbo àwọn nǹkan wọ̀nyí nǹkan kí nìkan tá a fi dẹ́kun ẹ̀ kí nìkan tá a ṣe kí ni tá a ṣe sí wọ́n lè rẹ́ èèyàn jẹ́ ńgbà mí náà kí èèyàn bínú èmi kàn ń list àwọn nǹkan yìí kalẹ̀ fún yàn láwọn nǹkan tó já sí pé ó nọ́mà kárí kéèyàn bínú ó sì nọ́mà káráwọn èèyàn bẹ́ẹ̀ tí mo dárúkọ yín pé kí wọ́n bínú kalẹ̀ kó o tó sọ pọ́rọ̀ mi pọ̀ mo fi bẹ́ẹ̀ list ẹ̀ kalẹ̀ bẹ́ẹ̀ ká wá mú ọ̀rọ̀ ànẹ́bì ká mọ́rọ̀ Allah ká wá fi wá tan ìmọ́lẹ̀ sí gbogbo ẹ̀ kí kálukú náà mú tiẹ̀ èmi tí mò ń sọ̀rọ̀ yìí náà èmi náà lè ní tèmi náà lára bí adé mẹ́gàn bá ń bínú nísìnyí gan ṣe bóyá yín máa kọrin ni nígbà máa dára kà tí wọ́n bá ti ń bí mi kálukú láwọn nǹkan míì tí wọ́n bá ti ń bẹ́lò míì yóò máa lasẹ̀ mọ́lẹ̀ tí wọ́n bá ti ń gbọ̀nsẹ̀ ẹnìkan sì ń bẹ tó tá a mọ̀ tóun bá bínú tó bá la ọwọ́ mọ́ tébù tó bá la ọwọ́ rẹ̀ tínú bá bí tó bá sí ọwọ́ yẹn dé dání tébù yẹn á sán ni yóò sàn àwọn kan ń bẹ bẹ́ẹ̀ tí wọ́n bá bínú irú ẹ̀dá tí wọ́n nu àtẹni tí wọ́n ń bínú díẹ̀ àtẹni tí máa ń bínú gan já bára wa sọ̀rọ̀ ọ̀rọ̀ Allah àtọ̀rọ̀ ànẹ́bì torí pọ́nrọ̀ yàn ní ká bínú ìbínú ń bẹnu àwọn nǹkan tí ń bẹnu ṣẹ̀dá wa ṣùgbọ́n ṣe ìtọ́ọ̀nù ó gbọ́n wọ́n sí ti kálukú ó gbọ́n wọ́n sí ìbínú ẹlòmíì ṣètọ́nù gbọ́n wọ́n sí ó bu jára sí ìbínú ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì. nínú Al-Qur'an nínú suratu Yunus aya 109 bismillahir rahmanir rahim Allah ń sọ fún wa pé ń sọ fún Nabi wasbir hatta yahkum Allah aw khairul hakimin tá a bá ń bínú sùúrù la máa ń ní Allah náà o àwọn ọ̀nà tá a máa ń gbà bínú pọ̀ Allah gan fẹ́ ká ní sùúrù níbi ìjọsìn níbi ìbádà níbi tí wọ́n bá fi ìnira kan yàn níbi tí yàn bá rí nǹkan tí ò tẹ́yàn lọ́rùn níbi tí yàn bá ń gbìyànjú sójú ọ̀nà Allah tí ó bá yìí tí ìjọra wọn níbi àwọn àdúrà àwọn nàwáfíìlì ibi kí yàn máa tọrẹ kí yàn máa ṣe sàárà àfi kí yàn ní sùúrù ń bẹ torí yàn lè bínú ó fún yàn léènì ó fún lọ́la inú lè bí ọ pé ẹ wo ni gan ayé yín mo wá ni mò ń ṣiṣẹ́ kí n tó rówó ni ọ̀rọ̀ kúfúrú ni téèyàn ò sì ní mọ̀ bẹ́ẹ̀ lóòótọ́ dẹ̀kẹ̀rẹ́ ìyẹn ń ṣiṣẹ́ kí yàn tó rówó lóòótọ́ ṣùgbọ́n o ò ní gbà pé iṣẹ́ tó ń ṣe ní bí ó wá fún ọ ó gbà pé Allah fi iṣẹ́ tó ń ṣe ṣàánú rẹ̀ pétọ́ ṣogbo àwọn gbólóhùn kan bẹ tó le gan tá a dẹ̀ fiyè sí tá a bá la jẹ́ Ahlus-Sunnah tá a bá la jẹ́ ni tí ń kẹ́kọ̀ọ́ àkídà tawhid ká má sọ̀rọ̀ ẹbọ alẹ́ aláàmọ́ nǹkan yẹn ni pé Allah iṣẹ́ tí mo ń ṣe yìí Allah fi ṣàánú mi o alhamdulilayi sálárì mi dáa lápèjúwe Allah fi ṣàánú rẹ̀ ó mọ Allah fi ṣẹ́ṣà rí nǹkan tó ń rí. ká máa pé tọ̀ wá Ànábì náà ṣe sùúrù títí tí Allah fi ṣe kíni o tí ó fi gbé dájọ́ ẹ̀ wá tá Allah fi dájọ́ ó lè máa rí nǹkan nínú ayé kó má dùn mọ́ ẹ ṣe sùúrù kì í bínú kì í kan bí àwọn nǹkan míì ibi kan sùúrù ibi kan àmúmọ́ra nǹkan kan báwọn. nínú Suratu Hud Allah sọ fún wa pé isbir fa inna Allaha la yudi'u ajra al-muhsinin ṣe sùúrù Allah ò kí ń rán ẹ̀san àwọn èèyàn dáadáa ẹ̀san àwọn ẹni rí Allah ò kí ń waste ẹ̀san wọn tó dípò lè máa ṣe dáadáa síbi kan gbà míì kó má rí nǹkan tó ń wá ń bẹ̀ kí ló máa bí ẹ pé ẹ wo ní gan àwọn tí wọ́n ti ẹ̀sìn Allah gan ó dáa fún ọjọ́ báyìí lọ tá ń múṣẹ ó wà kádà
yàrá rẹ̀ ti ń rí bákan lọ́wọ́ má lẹ̀ mọ́ báwọn o ṣe sùúrù má bínú dé level yẹn ó ti báyìí ní ìsìn báyìí gbogbo àwọn àyà tá aláàfin ń bù wá ń sùúrù náà yàrá Qur'an Suratun Nahli aláàtọ́ ni wasbir wa ma sabruka illa billahi wala tahzan alayhim wà nábì tó ṣe sùúrù òṣèré sùúrù rẹ kì í ṣe bí pé o gọ ara o torí tààlà ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíín àwọn fámìlì rẹ̀ àwọn mọ̀lẹ́bí ẹ̀ àwọn ẹ̀gbọ́n àwọn àbúrò wọn jẹ́ ó sinmi wọn jẹ́ ó gbádùn látara ẹ fún mi ẹ bùn mi ẹ dákun ẹ ṣàánú mi bọ̀dá mi àǹtí mi ẹ bùn mi nǹkan báyìí ó ti wá ń sọ́dọ̀ mi pé ẹ wà èwo ní gan kò yí sí lóòótọ́ náà kò yí sí tí kálukú bá wu ọ̀nà tí ń gbà títí ń jẹ títí ń mu tí kálukú bá wu ọ̀nà tí ń gbà títí ń rí tọ́rọ́kọ́bọ̀ tí ń fi mánéjì wàláì làdím bí kì í bá ń ṣe ní tààlà dáadáa àti fún yẹn 10,000 yóò nira ṣùgbọ́n ní tààlà bá ti dáńdá ẹ pé àdá ẹ nídàá kó o láhùn àdá ẹ lẹ́dàá tó mọ iye orí tó mọ iye pé tí n bá búyàn lẹ́yẹ̀ kan torí tààlà ń fi rí mẹ́wàá tí kálukú bá ní irú mọ́ nìyẹn kò ní sẹ́nìkan tí ó láhùn torí ó gbà pé àìfàyè bu ní ṣẹ́ríkẹ́ mọ̀ mọ́ àwọn obìnrin yẹn wá ní level by level àwọn ìbínú kan làwọn eléyìí náà kò tí tó tàwọn ẹlòmíì inú wa lè bí ẹgbẹ́ ẹwọ́ bí gan ìyẹn lè blọ́ọ̀kì àwọn ẹlòmíì dànù pé ayé yín mo wá ní tẹ́ẹ̀bà kú kẹ́ ẹ kú wọ́n sì lè kú tó ní pé èyí tí wọ́n blọ́ọ̀kù wọn dání yẹn èyí tí wọ́n kó ẹrù rẹ kú láàrin mọ̀lẹ́bí rẹ torí wàhálà wọn pọ̀ wọn èyí tí wọ́n ní o ò ṣe fẹ́ nìkan mọ́ yẹn níbi tá a lá kádàrá pé o ó ṣe fún wọn dé nìyẹn ẹlòmíì á kọ́ntínú láti bẹ̀ ẹlòmíì ṣe kí ni o á kọ́ntínú láti bẹ̀ ló fi já sí wà níbi sọ pé kódà bẹ́yìn ò bá tiẹ̀ mọ nǹkan tí yẹn ò sọ mọ́ tó mọ nǹkan tó máa sọ ó mọ èsì tó lè fún yàn alábẹ ní fali yesmut kúkú dákẹ́ àwòyẹ́kù lọ xayọ̀rọ̀ àbí kí yẹn tẹ̀ máa sọ dáadáa pé ẹ wo lásìkò tẹ́ bí mi yìí ìní ìdẹ̀dẹ̀ sọ pé jọba yìí ni máa tó ní tí n bá ti ní ìjẹ́ mọ̀ ìyẹn parí síbẹ̀ kódà smackdown tó le tó yẹn ò tíì sí. torí pé ó ní òmò àtọwòwù tó bẹ̀rù yẹn nu jẹ́ ìwé ń jẹ́ kíní àná. mo ti jáde secondary school ọdún 9 in ṣe nǹkan kan in law school after secondary school I spent more than 9 to 10 years nílé alálẹ́kẹ́wò alọ́kọ́ṣẹ́ nǹkan kan mọ́ra wọn university yẹn tí ó ràn mí lọ ṣé àwọn tó bí yàn gan máa ti ń jẹ́ education environment tí yàn ti wá agboolé tí yàn ti wá àdúgbò ké pẹ̀lú gbogbo wàhálà ṣẹ̀zámù kiri bí ẹ̀mẹ́rin ṣèjámù kiri káàkiri àlá ni ó bọ́ sí. ó wá ku bá ń ṣe rówó skul san tá a fi wọ skul nínú àwọn èèyàn kan àwọn bọ́dà wa kan ládùúgbò tọ̀ ya já jọ òun mẹ́nìkan ẹni yẹn máa ń tọrẹ ó náìsì já lọ́bẹ̀ náà bí ó lè fún ẹ ní nǹkan adébẹ̀ a sọ nǹkan tá a bá wá pé ara ẹni ọmọ yẹn admission ni ó fẹ́ kàwé ni ìyẹn mi náà ń gbà náà lọ́hùn tọ́ ó ní èdè lówó skul yẹn ń gbà yẹn ó béèrè mo sọ pé báyìí ni lẹ́sẹ̀kẹsẹ̀ ó dẹ̀ ṣe transfer fún mi bẹ́ẹ̀ ó wá sọ fún mi pé gbogbo ìgbà tó wo skul yẹn bá ti ń tó san kí n máa wá sọ fọ́hùn pé kí n ọkọ lọ sanwó skul náà ká tó wá sọ̀rọ̀ owó ibi tó fẹ́ gbé hostel kankan tọ́ nígbà tí a sanwó skul tán tó ti fún admission tí a ti mú a sanwó skul tán ó wá kù tá a fẹ́ gbé wá pè lórí fóònù pé tọ̀ sàlámù àlékún sa o báwo ni báyìí tún ní nǹkan tí skul sọ ó ní wo mo ní nǹkan tí mo forí mi rò fún mi lẹ̀ fún náà fún mi lẹ̀ bóyá kọ́ọ̀tì mi dànù kó lórí fóònù ni inú mi bàjẹ́ mo fẹ́ lè sunkún jọ náà pé tọ́ bá a la ṣe títí ẹ̀ nìyẹn ẹlòmíràn tó wá yọjú òun náà ṣe dáadáa sí wa nígbà náà torí pé àjọ kí ó ń bì kan náà ní pẹ̀lú òun kálá tó ṣe
ṣàánú òun kóun tó travel out aláàkẹ́ òun mórí bọ́ escape kókó láàrin wa. ó náwó dáadáa sí wa pé tọ́ ya ẹgbà ẹ lọ fi ṣe nǹkan tó fẹ́ ṣe àfáà mi ẹgbà ẹ lọ fi ṣe nǹkan tó fẹ́ ṣe nígbà náà tọ́ lẹ́yìn yẹn báyìí gan kò gbé kọ́ọ̀lù mọ́ tẹ bá ṣáà tiẹ̀ kò ní dá yín lóhùn kò búlọ́ọ̀kù mi o kò kàn ní dá mi lóhùn mọ́ ni kò ní gbé kọ́ọ̀ mọ́ ni kò sì ní pè padà yóò sì máa view àwọn nǹkan nígbà míì wọn á mú àtàdúrà táì tí ì mọ nǹkan tó pọ̀ kí ni mo fẹ́ lò ń bẹ̀ ni pé títẹnìkan tó bá ní tẹnìkan sú ọ ẹnìkan tó ń ṣe dáadáa sí o ò ṣe dáadáa mọ́ gbà ṣáyé ẹ̀ ló wá ní èwo ní gan ìwọ náà kọ́ níbi tá a lá sọ pé ó máa bá tiẹ̀ pẹ́ báwọn èèyàn bá béèrè dáadáa lọ́wọ́ wa tó bá béèrè lọ́wọ́ wa tá a bá rí ṣe tá a bá rí rẹ́ńdà fáwọn èèyàn kí ni wá tó dùn pé àlá lò wá síbi kí bùkátà ẹnìkan tara wa bíyà kí ni wá dùn pé tọ àlá lò wá síbi pé nínú àwọn nǹkan tí wọ́n ní nídìí inú ọ̀rọ̀ ẹ̀sìn ó tara wa bíyà sùúrù láwà ní láàfin dé lẹ́bùn yẹn o láàfin sọ pé tọ alladhina yunfikuna fi sarrahi wa dọ̀ra àwọn tí wọ́n àti lásìkò tí nǹkan le kódà àwọn kan ń bẹ aláàtú sọmọ mi pé tọ ẹ̀rí ní kọ̀rọ̀ àti ní gbangba tí wọ́n ń ná sójú ọ̀nà Allah kí ni mo fẹ́ lò ń bẹ̀ ni pé kí ni kò sẹ́nìkan tó escape kó má bínú o kódà ẹni tá à ń fi gentility ròyìn ẹni tá à ń fi sùn jẹ́jẹ́ ròyìn pé ẹni yẹn wà láì ó gentle ó simple ẹni tó gentle náà máa bínú kódà ìbínú tiẹ̀ lé ní ó lè worst kó kọjá ká ti ọ̀bẹ bọ́. Allah tó ń rọ ànábì ní sùúrù nínú Suratul Kahf ní àyà 28 Allah ní isbir nafsak wasbir nafsak ma alladhina yad'una rabbahum bil ghadati wal ashi wà ànábì tú tẹ́lẹ̀ tú ní faradà rọ́jú fún wọn tú ní sùúrù fáwọn nǹkan tí wọ́n ń ṣe kíni o tí wọ́n ń pe ọba wọn nírọ̀lẹ́ àti láàárọ̀ nu mọ́ṣáláṣí àwọn òní nǹkan táwọn ń ṣe ń tiwọn àfikún jòkó sí mọ́ṣáláṣí ká máa ṣàdúrà ẹ̀rí máyà kí jòkó wọn tó ní lára tú ní sùúrù fún wọn. ayé ẹ̀kọ́ ni tọ́ Suratu Muzammil ayẹlẹ kẹwàá ma yaqulun wa torí pé wọ́n ní wọ́n pé nípa ẹlòmíín fẹ́ni tí ń ṣe dáadáa sí ọ̀nà tí ṣètọ́nù ń gbà tó fi ń actualize àwọn mission rẹ̀ nígbésí ayé ẹlòmíín ọ̀tọ̀ọ̀tọ̀ ni o yóò wá kó làákàyè yóò wá kó àwọn ẹ̀ṣọ́ bá làákàyè ẹlòmíín tẹ́lòmíín ò fi máa rò lẹ́mìí ara ẹ̀ pé òun ń ṣe nǹkan tó dáa òun ń bẹ lórí decision gidi nǹkan wà láìlẹ̀ àti mi ìtúṣòro kan fẹ́ mọ́ láyé tínú bá ti bí ẹlòmíín bẹ́ẹ̀ nítorí àsìkò ká lọ sínú hadisi Ànábì wa Muhammad àwọn ọ̀nà tá à ń gbà bínú pọ̀ mo kọ̀ yà sí bí àwọn tí mo yà sí ni Ànábì wa ń sọ fún wa sallallahu alaihi wasallam nínú hadisi Bukhari àti hadisi Muslim náà bẹ́ẹ̀ hadisi Abu Hurairah ni Ànábì ní laysa shadid bisar'a bisur'a innama shadid alladhi yamliku nafsahu indal ghadabi Ànábì ní òun ó burú gan yín máa ń tètè tọrọ ìjà bá ṣẹlẹ̀ báyìí tó bá gbà ń búlò kan ó dákú ni ó ní gẹ̀ ó láyà ó ní mọ́zù ó lè fún ẹgbẹ́ ó lè fún ẹ. ìyẹn ò kì í ṣakin innama shadid alladhi yamliku nafsahu indal ghadab ẹni tá a lè pè òun náà ni ẹni tó ní kápá ẹ̀mí rẹ̀ níbi ìbínú gbogbo ẹni tínú bá ń bí ọmọ ìyá mi o kì í ṣalágbára èèyàn ọ̀lẹ èèyàn ní ọ́ tí wọ́n bá ń pe àwọn
àwọn akin irú ẹ̀ gbọ́dọ̀ fèsì ò gbọ́dọ̀ dáhùn ò kì í ṣakin. hadisi lórí ìbínú pọ̀ gan-an àwọn tí mo lágbára àti mú wá díẹ̀ torí àsìkò tí ò sí ni. tọ́ Suleiman bin Sardi òun ló sọ fún wa ó ní òun ń bẹ lọ́dọ̀ Ànábì ń jẹ́ ìwádìí sí yẹn wá báyìí pé ó ní istabba rajulani inda Nabiyyi sallallahu alayhi wa sallam àwọn arákùnrin méjì kan wọ́n ń búra wọn ìkan ń bú kejì ṣẹmọ̀ tí inú bá ń bẹ́ lòmíì gbogbo àwọn èébú ara àwọn nǹkan míì tó ti mọ̀mọ́ yàn yóò máa fi bú yàn àtà àwọn kan bá a débi pé nígbà tí wọ́n jọ ń ṣọ̀rẹ́ gbogbo àwọn àṣírí tí wọ́n tọ́jú sọ́wọ́ ara wọn òun ni wọ́n fi ń búra wọn lásìkò ìjà òun ló súnmọ́ gbogbo àwọn onírànwọ̀n tán láwọn náà ń píríṣì àwọn náà ń ṣe dáwà débi pé wọn ò ní rí nǹkan tí wọ́n fi fún yàn lésì mọ́ nígbà tí wọ́n jọ ń ṣe ọ̀rẹ́ gbogbo àwọn nǹkan àṣírí tí ń bẹ lọ́wọ́ ara wọn bí ìjọmọlúàbí lókù tí wọ́n máa rìfíìlì fáyé. ẹni tá a bá fi nǹkan tí ń bà ánú jẹ́ tá a fi bú ẹni tá a bá fi nǹkan tí ń bà á lọ́kàn jẹ́ tá a fi bú ẹ dákun torí pé inú ń bí wa tínú wa bá rọ̀ tí wọ́n bá wa parí ìjà ṣé yóò gbàgbé gbogbo àwọn èébú tá à ń bù. ìyàwó tí ń bú ìyáálé rẹ̀ ń pé ẹ̀rẹ́nu wọn bí ẹnu iṣu ewùrà ẹ̀rẹ́nu wọn bí iṣu ewùrà tó wọn bá wọn dá sí tó bá wọn parí ẹ̀ gbogbo ọjọ́ gbogbo ọdún gbogbo àsìkò gbogbo ìgbà tí ìyáálé bá lọ ọjà tó bá rí iṣu ewùrà ni ó máa rántí pé ohun tí alákọ orí ẹ̀ fi mí wéré o oníbẹ̀nu mi ṣe ríre òun náà máa wo iṣu ewùrà wípé látara ìbínú àti àwọn ọ̀rọ̀ àsọ̀nsọ̀ tán arákùnrin náà wá ń bú kejì ó wá ní wànánú indawu julus àwa sì ń bẹ lọ́dọ̀ Ànábì táwa jókòó wà àdúmọ̀ yasubbu sahibahu mọ̀gídìbàn ẹ̀rí ìkan náà méjèèjì ń bú kejì torí pé inú ń bí kọ̀dì marra wajhuhu iwájú ojú ẹ̀ ti pọ́n bínú bá bí ẹlòmíì mo sọ fún yín lẹ́ẹ̀kan tínú bá ń bí ẹlòmíì yóò máa fẹ́ jù àbáyé fẹ́ bàjẹ́ ni àbí táfíà láyà ẹ̀ ni àbí lórí ibú ni ẹ̀ ni yóò máa fèpè kún àwọn kan bẹ ipò ràn wọ́n lọ́rùn tínú bá ń bẹ àwọn kan wọ́n máa pariwo ní láéláyé mi ò ní gbà àbí kíni gan obìnrin mi náà ń bẹ bẹ́ẹ̀ o obìnrin mi ò ní sùúrù báwọn o yóò pariwo lé ẹ lórí gidi gan ni o àwọn níbo mọ̀ pé nǹkan ti ń ṣẹlẹ̀ nínú ilé yín nature rẹ̀ ni abẹ́rẹ́ nǹkan eléyìí wá ní ó ń bú ẹnì kejì kódà ojú ẹ̀ ti pọ́n gan gbogbo wájú orí ẹ̀ ti dúró ẹ̀dì ìyá káwọn alábáwá àwọn tó pupa ìsáré ní easy àti notice ojú eléyìí ti pọ́n ẹlòmíín bẹ tí ń bá ń bínú tí bá ń sọ̀rọ̀ iṣan orí a máa dìde ni ẹrù bí ó fẹ́ já ni níbi táwọn ẹ̀mí tí ń jẹ́ nǹkan ìbínú yẹn tó máa ń ní agbára dé lára wa faqala nabiyyu sallallahu alayhi wa sallam ẹbí wa sọ̀rọ̀ ẹbí ni inni la'alam kalimatan law qala a'udhu billahi minash shaitani rrajim faqalu lirrajul ala tasma' ma yaqulu an-nabiyyu sallallahu alayhi wa sallam. àwọn eléyìí ń búra wọn tán ń bú ẹnì kejì Ànábì wá ṣe báyìí Ànábì ní inni la'alam kalimatan Ànábì ní mo mọ gbólóhùn kan law qala bẹ́ni tí ń bínú yìí bá fi lè sọ la dhahaba anhu ma yajid ẹ̀rí inú tí nǹkan tí ń ṣẹlẹ̀ sí yẹn nǹkan yẹn á lọ ni nǹkan tẹ́yìn lára rẹ̀ nǹkan tó kọlù yẹn yóò fi ara ẹ lẹ̀ kí ló kọlù ṣètọ́nù ti gbámú ni lásìkò tí yẹn bá ń bínú kí yẹn ṣọ́ra gidi gan kí wàá ní kálímà náà Ànábì ní àwọn ọ̀là Ànábì ní tó bá yẹ kí bó ṣe ń bínú yẹn ó bá lè sọ pé a'udhu billahi minash shaitani rrajim tó bá fi lè sọ bẹ́ẹ̀ wàláhì ìbínú yẹn á lọ ṣètọ́nù ẹ̀mí yẹn á lọ kó lára ẹ̀ báwọn sàábé ṣe gbọ́ báyìí ló bá lọ sọ fún faqalu lirrajul
arákùnrin tí ń bínú ọ̀gbẹ́ni yìí ala tasma' ma yaqulu an-nabiyyu sallallahu alaihi wasallam ṣé o gbọ́n tá nẹ́bí sọ́nsìn yá àbí. qala ló bá ní inni lastu bi majnun mi kì í ṣe wèrè mo gbọ́ mo gbọ́ ohun kí la fẹ́ mú bí àdìsí ni pé kí ni o tá a bá ń bínú ká máa wáṣọ kó lọ́dọ̀ ṣètọ́ọ̀nù bínú bá ń bí ẹ gan bẹ́ẹ̀ nìkan ń bá ẹ sọ̀rọ̀ lórí fóònù ni àbí communication ni o ti wá ń bọ́ sí bínú ni o máa sọ nǹkan tí ń dùn ẹ lọ́kàn jáde wá ni o máa mú mọ́ra pé wọ́n rẹ̀ ẹ̀jẹ̀ wá dákẹ́ àbò ń sẹ́ndì owó sí yàn yín fowó rẹ̀ jẹun kò fi jíṣẹ́ àbí yàn kan ń dààmú gbèsè ayé rẹ̀ ó sọ̀rọ̀ mọ̀nà ṣùgbọ́n ó tún fi sùúrù sọ̀rọ̀ kódà tínú bá ń bí ẹ wọ́n mọ̀ pé ó ń bínú ṣùgbọ́n ìbínú rẹ̀ wọ́n ní ká sọ pé ṣùgbọ́n tó bá ti mọ̀ ẹ́ pé ó gbajúmọ̀ pé tó bá ti ń bínú kò sọ̀rọ̀ kan lò kí ń sọ tọ́ ìwọ ló ṣe ra rẹ pa o ọ̀pọ̀lọpọ̀ ọkọ míì ni àwọn ìyàwó ẹ̀ mọ̀ pé tí bá ti ń bínú kò sí nǹkan tí ò lè sọ wọ́n máa wá ń gbìyànjú àti dìfẹ́ǹdì ara wọn kódà tó o bá fẹ́ ṣoore fún wọn wọ́n máa ń wọ́nú ọ̀mí torí ìwọ ń tiẹ̀ tínú bá bí ẹ o máa ń ṣèrè gún ni tínú bá ń bí ẹlòmíì máa ń ṣèrè gún ni ẹjọ́ ẹ̀kọ́ nígbà tí mo sọ ẹ́ déèyàn tán nígbà tí mo bọ́ ẹ tó yọ tán ṣé orí báyìí kó o tó kú lé yín ìwọ ọmọ aláìmoore ọmọ játijàti ìyàwó ẹ̀ ní ń bá wíyìn o ìyàwó lè rẹ̀ ní ń bá wíwọ̀n o ọkùnrin mi ò mọ kò sí nǹkan tọkùnrin mi ò lè sọ tó wọn àti ìyàwó ẹ̀ bá jẹ ní gbólóhùn aṣọ ó lè ní ìwọ ẹrú lásán lásán nígbà tí máa fẹ́ bí ẹrú ló ṣe rí náà ó dàbí ẹrú ni mo mú ẹ wọlé tán mo wá sọ ẹ́ déèyàn tán mo fi ẹ sórí mo fàṣẹ sí ẹ lọ́rùn ìwọ náà wá déèyàn tó wá dògì mọ́ mi lábẹ́ ìyàwó ẹ̀ ní ń bá wíwọ̀n bẹ́ẹ̀ náà sì làwọn obìnrin míì níbi àwọn ọ̀rọ̀ àsán ọ̀sátàyìn náà ni ó mọ́ pọ̀lọpọ̀ wọn wọ inú náà kẹlòmíì tó wà lójẹ́ náà àwọn obìnrin míì wọ́n wọ iná wọ́n jìyà nù náà kí wọ́n tó lálòjẹ́ náà wọ̀ ànẹ́bì ló sọ bẹ́ẹ̀ o kì í sọ̀rọ̀ mi o níjẹ́ tá ànẹ́bì ṣe ìrìn àjò lọ sánmọ̀ tó ẹ jẹ́ kí sára yín máa pọ̀ kẹ́ máa tọrẹ púpọ̀ mo rí pọ̀lọpọ̀ yín ẹ̀pọ̀ nù náà àwọn obìnrin pọ̀ nù náà gan o àwọn sábẹ wa ní àwọn obìnrin ọ̀pọ̀lọpọ̀ púpọ̀ obìnrin kẹ̀ ya Rasulullah ṣé kúfùrù billah ṣé wọ́n ṣe kúfùrù tí yẹn máa ń ṣe tí máa ń bà sílámù yẹn jẹ́ pẹ̀lú Allah ni àbí kúfùrù wo ni lábẹ́ wa ní ara o kúfùrù yẹn kọ́ o kì í ṣe ẹ̀ṣẹ̀ kèfèrí ẹni tí kì í ṣe mùsùlùmí ni ó gbé yín wọ náà o àwọn ẹ̀ṣẹ̀ ni ó gbé yín wọ náà akọ wọn ṣoore fún wọn kásìkò ìbínú dé kí ni lárí ẹ ṣe fún mi rí ìbínú tí máa ń mú yẹn gbàgbé oore ọkọ ni ó mọ́pọ̀lọpọ̀ obìnrin mí wọnú náná kan tó wà lójẹ́ náà ànábì yàn bẹ́ẹ̀ láàfin rí pé kí ló máa bí wa òun náà ni àdìsí àríwá àtàkàlẹ̀ kan pé kí ni òun lè ta ṣẹ̀dídò bí sọ́ra tọ́ Ibn Battal òun ni àrọ́dọ̀ alayhi salam anna alladhi yakwi ala mulki nafsihi inda al-ghadab wa yaruddaha anhu huwa al-qawiyyu ash-shadidu an-nihaya nígbà tó ń tú lẹ́sà ṣẹ̀dídì yẹn fi shidda li galabatihi awal al-muridi alladhi sayyana lahu shaytanu al-maghwi fadalla hadha anna majahadata an-nafsi ashaddu min majahadati al-aduwi لأن النبي صلى الله عليه وسلم جعل الذي قوة وشدة مليذا للذي يجلب الناس ويسرهم إن شاء الله يا حديثنا فما أراد عليه السلام أن الذي يكوي على ملك نفسه عند الغضب Ànábì ń fẹ́ kí ẹni tí ó burú nì lórí ìkápá ẹ̀mí rẹ̀ Ànábì fẹ́ fún kó lè control ara rẹ̀ wa yarudduha huwa al-qawiyyu ash-shadid wa ayatun fi shiddati li galabatihi awa al-muridi Ànábì ṣáà ń defend ẹ̀ níbi àwọn ìbínú eléyìí tó lè múyàn parun tó lè mú kú báyàn alladhi sayyanahu lahu shaytanu al-maghwi
tí ṣètọ́nù ẹni àánú tó ti ṣe kí ni o tó kó ẹ̀ṣọ́ bá bínú bá bí ẹlòmíì tí bá ń sọ̀rọ̀ yín máa ń rò bóyá òun wà lórí ráìtì ni gbogbo ọ̀rọ̀ èèyàn ni yóò máa rọ́bìṣì á ní ẹ wo kò lè yé yín kí lẹ mọ̀ ẹni tí sì ń báwí yẹn kì í ṣe ẹgbẹ́ o nǹkan ó gbà kí a ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká ní sùúrù púpọ̀ inú ò lè bíyàn kíyàn rẹnu kí lásìkò bí ẹ bá máa ń bínú èèyàn máa ń nira ẹ̀ lára ni ara rẹ̀ ó máa gbóná ẹ̀jẹ̀ rẹ̀ ó máa rú iwájú orí rẹ̀ ò ní gbádùn ebi rẹ̀ wá ní pa ẹ́ ikùn rẹ̀ ó le ní ìwọ́gò ní gbádùn àlàáfíà ara rẹ̀ a sì ní kíyàn má bínú náà bákan náà a ní kíyàn ní kápá ẹ̀mí ẹ̀ tí bá ń bínú ni. ká ṣọ́ra wa níbi àwọn ìbínú ká máa ní sùúrù ọmọ wa lè mú wa bínú ọkọ wa lè mú wa bínú ọkọ wa lè ṣẹ̀wá ká bínú ṣùgbọ́n yẹn ò ní ká má sọ fún un ìyàwó wa lè ṣẹ̀wá ọmọ tí ń bẹ lábẹ́ wa tá à ń ránṣẹ́ lè ṣẹ̀wá ó ti yé báyìí nísìnyí níbi àwọn ọ̀rọ̀ tó já sí pé tá a bá sọ kalẹ̀ fóbìnrin àbí tá a bá sọ kalẹ̀ fọkùnrin àbí tá a bá sọ kalẹ̀ fáwọn ọmọ tí ń bẹ lábẹ́ wa gbogbo ìgbà tó bá ti ń rò kò lè jẹ́ dùnú fún wa ọ̀pọ̀lọpọ̀ wa lọ ṣiṣẹ́ lórí ẹ̀ inú lè bóbìnrin mi tán ní ìsìn kó sọ fọ́kọ ẹ̀ pé ẹjọ́ ẹ kọ́ èmi ni mo lẹ́ẹ̀sẹ̀ ara mi lọ́dọ̀ ẹ̀ bí kì í bá yẹ kí mo fẹ́ra mi gbolẹ̀ ni ṣérú ẹ ló yẹ kí n fẹ́ ni ìbínú ti dénú ṣètọ́nù àwa máa ṣe lẹ́ṣọ̀ọ́ fún pé nǹkan tí ń sọ yẹn right bẹ́ẹ̀ sì ni kò right ó lè dá fún ìjọkọ rẹ lọ ó lè lówó jọkọ rẹ lọ wọ́n lè ní míìsì àti máa rówó jọkọ rẹ lọ kò gbọ́dọ̀ jọ ẹ́ lójú ṣùgbọ́n ṣètọ́nù àwa máa gbé wá fún ẹ láwòrán nǹkan tó dáa pé ìwà àtọkọ rẹ ń ṣe sẹ́ẹ̀tì náà wọn náà ló fi máa ríra rẹ níbi pé wọn náà dájọ́ kọ rẹ lọ ọ sínú làákàyè rẹ against ọkọ rẹ yẹn òun ni ó máa wọ̀n ẹ́ sọ kí tiẹ̀ lè bá a bá ẹ kó lè bá a kó bá ẹ kó lè bá a bá tiẹ̀ jẹ́ ni o ṣètọ́nù yóò jẹ́ kí oore tọkùnrin ṣe fóbìnrin yóò jẹ́ kó kéré lójú ẹ̀ lásìkò ìbínú òun ní máa ń bí gbogbo gbólóhùn pé kí ló ṣe fún mi rí ṣé ohun táwọn ẹgbẹ́ rẹ̀ ń ṣe nu gbogbo àwọn gbólóhùn ìdẹ̀kẹ̀rẹ́ ànábì ní yóò jẹ́ àwọn okùnfà tí ó mọ́pọ̀lọpọ̀ obìnrin pọ̀ nínú náná kéré kánran obìnrin ni wọ́n tẹ̀sí iná wò kí wọ́n tẹ̀sí àlùjẹ́ náà ànábì fi ní ẹ jẹ́ kí sàárà yín pọ̀ kí dáadáa yín pọ̀ ẹ̀yin obìnrin lẹ́ẹ̀kẹ́ máa tọrẹ jù torí kéèsì tí yín ó le hereditary wá ní ọ̀pọ̀lọpọ̀ àìsàn àwọn obìnrin níbi ká má máa rántí oore mọ́ lásìkò ìbínú táwọn ọkọ wa ó ti dàbí nǹkan àjogúnbá kódà ń pọkọ rẹ tiẹ̀ fẹ́ ń yàwó kọ tiẹ̀ gbé ẹ sílé láya lásán oore ni àwọn kan wá ń bẹ aláàkẹ́ wọn jọkọ wọn lọ àwọn rí miss jọkọ wọn lọ tínú bá wá ti wá ń bí wọn wọn lè ní wọn bá tẹ̀ ń dárúkọ àwọn ọkùnrin gan ṣé yẹ kí wọn gan máa yanjú bí kì í bá ń ṣe ké tiẹ̀ mo kọ tiẹ̀ wò pé èèyàn ti ń dàgbà ni mo ṣe fẹ́ rú ẹ ìwọ kéré sí mi náà lásìkò ìbínú ṣùgbọ́n o má wàá ṣì mí gbọ́ o ọkọ àti ìyàwó lè wà nínú ilé kan máa ṣeré lọ́wọ́ nínú sitting room kan máa gist kan máa jókì kan máa ṣẹ̀fẹ̀ gẹ̀ẹ́ máa wẹ̀ kẹ́ ẹ̀ rí ń jẹ́ kínní àná tí máa fẹ́ ṣé bó o lẹ̀ pa ni o ti jẹ mí lóúnjẹ tó nìsín o ti yọ nu o ti yọ di o ti yẹ̀kẹ́ ìyàwó náà máa rẹ́rìn pé tí màá bá yín náwó yín ta ló fẹ́ bá yín náà ṣé àfáwà lówó ń tiwa yín lẹ́mọ̀ ṣebí gbà mo ṣe ń sanra sí yín lọ́rùn nísìn ṣe bẹ́yìn lẹ́nu orí yín ibẹ̀ ẹ̀yin ni wọ́n máa yìn pé ń tọ́jú wa náà kéèsì ọ̀tọ̀ nìyẹn à ń sọ̀rọ̀ nípa àbínú tí máa ń múnú sọ àwọn ọ̀rọ̀ tí kì í jẹ́ kí èrò kórìíra ara ẹni tẹ́lẹ̀ ọkùnrin mi lè sọ fún ìyàwó ẹ̀ pé tí n bá ti mọ̀ pálágbá kò báyìí ló máa yà fún mi ni mi bá ti máa fẹ́ ẹ̀ n bá ti wà ń báṣẹ́ lọ mi jẹ́jẹ́ obìnrin tí yàn sọ̀rọ̀ gbólóhùn yẹn fún ń pé ẹlòmíì níjọ́ tí mo ti fẹ́ báyìí gbogbo nǹkan tí ń dáná ọ̀rọ̀ wọn ò ti dá mọ́ ẹlẹ́sẹ̀ òsì ìyàwó ẹlẹ́sẹ̀ òsì torí àsìkò bínú jẹ́ kí n wá bí ẹ léèrè gẹ́gẹ́ bí ìjẹ́ èèyàn gbé sí làákàyè tíjà bá parí láàrin ìwà àti ìyàwó rẹ tó o bẹ́ẹ̀ tó o náà bẹ́ẹ̀ tẹ́ ìyanjú ẹ̀ ọ̀rọ̀ tó sọ sí níjọ́ kìíní àná gẹ́gẹ́ bí ìjẹ́ èèyàn ni o ṣó lè parẹ́ ṣó lè parí ìwọ ìyàwó náà dákun
tọkọ rẹ bá ń sọ bẹ́ẹ̀ fún ẹ tó bá ti ń bẹ̀ ẹ jẹ́ ó máa parí nínú yín o. Islam máa ń fojú fo àwọn nǹkan ṣùgbọ́n káà náà fi làákàyè sí nǹkan tá a máa sọ tínú bá ń bí wa náà bínú bá ń bẹ́ lómi yín máa ń ṣèrè gún ni yóò máa list ẹ̀ fún ẹni wàá rò bóyá ọkọ sínú òwe kan yín fi déètì sí ni ẹjọ́ yẹ kọ́ níjọ́ kìíní tó sáré wá níjọ́ yẹn gan mo fẹ́ jáde ni torí títí ẹ tó dé ni mi lè jáde mọ́ ó tún àlọ́ mi jẹ́ mo fún ẹ níjọ́ kan náà kò pẹ́ síra wọn náà ó tún wá oní àǹtí ẹ síìkì ó tún wá oníyàwó ẹ síìkì ayé ẹ mo wá ni ẹ wá béèrè pé èmi ti lẹ́nìkan tí ń ṣèrègùn ọbẹ̀ tó sè fún yẹn rí níjọ́ tí bí ń pa ẹjọ́ yẹn mo sáré lọ jà mo ra ta mo ra tọ́kì mo rẹ ja kódà ẹja kóté ni mo rà mo rẹ̀ tó ra ẹ̀fọ́ àti ẹ̀gúsí mo wá bẹ́ẹ̀ sí ọbẹ̀ wá mo bẹ́ẹ̀ gbé wá mo dà sínú pọ́ọ̀tù ẹ̀ wá jẹ́ àtàmì abiyẹ́lérì yóò líìsì àwọn nǹkan tó rà yóò rántí iye tó fi ra ata ọbẹ̀ wá fún ẹjọ́ kìíní àná torí ìdí èyí ń kọ́ ẹ̀yin ìjàmá wa ẹ̀já máa ní sùúrù ká máa lágbèmọ́ra àmúmọ́ra àtẹ̀mọ́ra kò wá ní ká má sọ nǹkan tí bá ń lù wá tá a fẹ́ o ṣùgbọ́n yẹn máa ní sùúrù ni tá a bá ti fẹ́ bínú gẹ́gẹ́ bí ìjẹ́ èèyàn gẹ́gẹ́ bí nature wa ká bínú níwọ̀nba ká má jẹ́ kí ṣe ìtọ́nu kó ẹ̀ṣọ́ bá a mọ́ lọ́wọ́ torí tí ìṣètọ́nu bá ti bẹ̀rẹ̀ sí ní fi ẹ̀ṣọ́ sínú ìbínú rẹ̀ ó máa ríra ààrẹ bẹ́ni tí ń ṣe nǹkan pàtàkì ẹlòmíì máa ń fi ìbínú yẹra ẹ̀ á ní wàláì àfà mi ò parọ́ o wàláì òun mọ̀ pé inú wọn ò dáa inú mi ò dáa o inú mi ò dáa rárá ni mi parọ́ o inú burúkú lòun ní o ẹlòmíì máa ń fi yẹra ẹ̀ kì í sì ń ṣe nǹkan tó yẹ kí yẹn máa fi yẹra èèyàn nǹkan tó já sí pé kó jẹ́ bànújẹ́ fún yẹn ni pé tí n bá ń bínú mi kì í gba control wàhálà ṣàánú mi kí ẹ máa ṣàdúrà ẹ lọ́tọ̀ tá a bá wá ń bínú ká máa wáṣọ kó lọ́dọ̀ Allah kó lọ́dọ̀ ṣètọ́n ká máa wáṣọ lọ́dọ̀ Allah kó lọ́dọ̀ ṣètọ́n bí yẹn bá ń bínú tí n bá ń bẹ́ ń jòkó kó dìde dúró bí yẹn bá ń bínú tí bá ṣe bá kan kó ṣàlùwàlá á ní kí yẹn ṣàlùwàlá nǹkan tọ̀ àwọn stress tó máa tiẹ̀ go through gan náà ti rọ̀ kó tó gbàgbé kó tó lọ bomi kó tó ṣàlùwàlá tán gangan náà inú bá ń bíyàn jáde kó ń lé náà wàá jíròrò fún ajran jamila kọ́ ọ́ra yẹ kó ń lé bí wọ́n bá ń bí ẹ lórí fóònù pẹ̀lú ìyàwó ẹ máa bẹ́ẹ̀ sọ̀rọ̀ létà fímílẹ̀ máa wọ̀rí kọ́ọ̀tì fóònù ìyàwó ẹ tó wọn náà ò bá kí n ṣe oníwàhálà àti màkà inú ń bí ẹ lọ́wọ́ nù ìyẹn lóore ju fún yẹn ju kí yẹn sọ̀rọ̀ ọ̀rọ̀ tó burú kalẹ̀ lọ. Mo ti travel láti Abuja mo ń lọ sí Kogi State ara Kogi ni driver ìwà ń drive wa lọ ó wá ń fẹ́ fún ya kan ní change látẹ̀yìn inú káà níná ìyá yẹn ò ní change àbí òun ni ò sì ní change ni ìyá yẹn ṣáà ń pariwo fún un pé bí 4-5 years ago I can't remember very well anymore ìyá yẹn sọ fún un pé my change ó ṣáà níyà kí ìyá yẹn ní sùúrù náà kíní kan èmi wá wà níwájú wọn á sọ fún un pé tí ẹ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ fún ìyá àgbàlagbà lé sí i má bá ìyá yẹn sọ̀rọ̀ báyẹn ló bá wù mí yìí sì ń drive lọ tí ń sá eré burúkú ní ìgbà yẹn ọ̀nà yẹn sì dáńgbà náà express yẹn ó tẹ́ ni ó ká iná yẹn ń lé iná burúkú gidi lọ́wọ́ alẹ́ ilẹ̀ tí wọ́n máa ṣubọ̀ adé ẹbí ọwọ́ aago bíi after 6 lọ 3 to 7 yẹn ni ló bá ní I dey talk to you don't be your own problem kíní kan wàláyé eléyìí ò máa wo gíláàsì mọ́ kò wó wájú mọ́ fa èmi ni wọ́n ń wò máa ranjú wọ́n á wò báyìí pé ṣètọ́nù máa ti gbá ojú eléyìí mú kẹ́ ń bàdákẹ́ ń bá wòran torí àwọn ọmọ bá pariwo làbọ̀rọ̀ lọ la yíwọ́ mọ́ kọ́lvẹ́ẹ̀tì kí gbogbo wa kú dànù bá làbá kádàrá bẹ́ẹ̀ mo wá dákẹ́ mo wá wòran pé nǹkan ṣètọ́nù ti kó ẹ̀ṣọ́ bá inú tí ń bí yẹn. ní dírẹ́fà tí ń dírẹ́fù kálukú lọ lásìkò yìí ná àní ṣòfò ẹ̀mí. ó wá tó bí 30 minutes nínú mọ́tò mo wá mú fóònù mo wá pe ọ̀rẹ́ mi kan sójà lòun sójà ni èmi náà àjẹfẹ́ join military ńgbà náà ni bọ̀dọ̀ pé tí training lé owó ẹ kí n lọ ṣe nǹkan míì òun di sójà ní tiẹ̀ ó ní ráǹkì tó make sense báyìí mo wá pè lórí fóònù mo wá ń bá a sọ̀rọ̀ mo wá ń lo slogan àwọn ranger na hello ranger come for you too cover my back I get you covered
ṣáà ń sọ̀rọ̀ àwọn slang sójà nǹkan kan lọ́n tiwa. Where you dey now? You dey barak? I dey barak o, I dey barak for Lagos. Òun wà náà wà ní Lagos, èmi ṣáà ń sọ̀rọ̀ you dey barak. So bí driver ṣe ń gbọ́ àwọn slogan, àwọn slang, àwọn terminology táwọn sójà máa fi ń kíra wọn láwọn ranger sect, níbẹ̀ náà rẹ̀ ti wá ń balẹ̀ pé àbí sójà ni ọmọ kàtá tó dákẹ́ tí ó sọ̀rọ̀ látàárọ̀ yìí ni. Ìgbà tó wá ń gbọ́ you dey barak, I no dey barak, I dey Lagos. Mo ṣáà ń bá yẹn sọ̀rọ̀ fún un pé náà ni on my way, I'm travelling on my way. Ní wá ń rò bóyá mo ti ń pe sójà lọ́wọ́ wájú lọ́wọ́ pé àwọn tí ń bẹ ń báràkì kí wọ́n wá star pé kí wọ́n dún títì kankan, òun lè máa rò bẹ́ẹ̀ lẹ́mìí ara ẹ̀. Ló bá calm down díẹ̀, kò wá bínú mọ́, kò ṣe kankan mọ́. Ó wá dáàrin méjì kan lójú ọ̀nà, ó ra káàdì lẹ́gbẹ̀ẹ́ títì, ó ra káàdì, ó wá mú káàdì yẹn fún pé kí n bóun ha. Àwọn káàdì tó máa ń ha pé ọ̀gá please help me scratch this, help me call the number. Ó ṣàfihàn mú èkì friendship kí gbogbo ẹ̀ lè bá tutù láàrin ara wa. Kí ni mo fẹ́ lò ń bẹ̀ ni pé ìbínú tó bá ti ń di pé bá ti ń lágbára jù wá, ṣètọ́nù yóò máa ṣe lẹ́ṣọ̀ọ́ fún ẹ. Gbogbo àwọn nǹkan tó ti ń bẹ nínú blogata rẹ tó ti store síbẹ̀ láwọn èébú tó fẹ́ bú àtàwọn nǹkan tí ń bẹnu rẹ ti pẹ́, ṣètọ́nù ò ní jẹ́ kó o farabalẹ̀ kó o wò pé èwo ni ọ̀rọ̀ kúfúrù, ọ̀rọ̀ ṣíríkù, èwo ni ọ̀rọ̀ tí ń ba nínú jẹ́ tá a bá sọtọ́ fún yàn. Làákàyò kí máa ń ṣiṣẹ́ tí yàn bá ń bínú, làákàyè máa ń pọ̀ sí ni. Àwọn nǹkan búkú ló wà máa sọ. Gbogbo òwò tó bá ti wá bára rẹ láwọn stages yẹn, ó ti yé báyìí ní ìsìn báyìí. Ànábì ní ẹ̀rí inni la'alamu kalimatan idha qalahu, tí yẹn bá fi lè sọ ẹ̀rí zaba anhu ma yajid, inú tí ń bíyàn yẹn, nǹkan tí ń fàbínú yẹn yóò lọ ni. Ànábì wá ní kí ni o, a'udhu billahi minash shaitani rajim, kí yẹn wáṣọ lọ́dọ̀ Allah kó lọ́dọ̀ shaitan. Lásìkò bínú ẹ̀rí ẹjẹ́ máa wá ìṣọ́, ká máa tọrọ ìṣọ́ lọ́dọ̀ Allah, ká sì gbìyànjú kí làákàyè wa máa ṣiṣẹ́, kí ìbínú má bò làákàyè wa mọ́lẹ̀. Ní kí yẹn má sọ nǹkan tí ń bá ń dùn o, ní kí yẹn má bínú o, ṣùgbọ́n kí yẹn sọ̀rọ̀ já sí pé kódà tí inú bá tiẹ̀ ń bí ẹ̀gán tẹ́ ẹ bá settle tó bá apologize, ẹni tó bínú sí náà á mọ̀ pé kò sì bá pò bínú báwọn náà. Àwọn ìyàwó rẹ, àwọn ọmọ rẹ, nínú nǹkan tó yẹ kí wọ́n mọ̀ àwọn ẹgbẹ́ tó ti bínú ni pé tó tí inú bá ti bí ọkọ̀ máa ń wò yàn báyìí ni. Ó ti yé, ní sọ nǹkan tó kù díẹ̀ káàtó. Ẹ̀yin obìnrin náà ẹ dákun ẹ ṣọ́ra. Àdìsí ànẹ́bí tá ànẹ́bí sọ kalẹ̀ yìí, ẹ ṣọ́ra yín bẹ́ẹ̀ nípa pé obìnrin ni ó pọ̀ jù nínú tí wọ́n kọ́kọ́ taste iná. Òun rí wọn káwọn náà pọ̀ jù nínú iná. Kí ló sì bá fà á tí inú bá ti ń bí wọn, wọn á máa ń sọ fọ́kàn wọn pé kí ni oore kí ló ṣe fún mi rí ládùúgbò gbogbo oore tó ń kọ́kọ́ lè ṣe fún wọn. So ìbínú wa pọ̀ káàkiri kí kálukú ṣe kí ni kálukú mú títí ẹ̀ ń bẹ̀. Àtàfà àtọmọ ẹkẹwà àti jàmá àti màmúmù àti mọ́mù àti ẹni tí ń sọ àtẹ̀yìn tẹ̀ ń gbọ́, kí kálukú ṣe kí ni kí gbogbo wa mú títí ra wa ń bẹ̀. Ẹ̀rí káàlà ń kọ́ kó tó ẹnìkan kan wá ṣe níbi tá a kù sí. Subhanaka Allahumma wa bihamdik, ashhadu an la ilaha illa anti, astaghfiruka wa atubu ilayk. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Eléyìí ni a ní àǹfààní àti bára wa sọ ní èní. Nígbà tí mo ráwọn messages àtàwọn comments àtàwọn call nípa pé ó tójọ́ mẹ́ta tẹ́ ẹ ti sọ̀rọ̀, kí ló dé kinní kan, mi ò sí nítòsí, mi ì sí nílé, àyè tí mo sì wà lẹ́kẹ̀rẹ́ kò sáàyè tá a lè ráyè àti wá jókòó 30 minutes wákàtí kan fi sọ̀rọ̀. So kò sáàyè yẹn, ọ̀nà mi sì ti jìn gan, kódà mo ti fẹ́ kó Nàìjíríà tán báyìí ní ìsìn báyìí ni. So alhamdulilayi, ohun tó fà á náà nìyẹn tá a fi rí nǹkan ṣe, ṣùgbọ́n àti ṣẹ́rí wọnú ilé padà àti ń wọlé padà wá. So inshallah tá a bá tún ráyè a tún bára wa sọ̀rọ̀ báyìí náà lọ. So ẹni tó bá ní dáadáa tó bá fẹ́ ṣe sí ọ̀rọ̀ ẹ̀sìn, a ní di microphone tí ó ṣe dáadáa tó máa jẹ́ bí wireless. Eléyìí tá ń lò yìí nǹkan kò dá mọ́ gan lèmi gan tẹ̀ ṣe mú dání náà, tó mo ti wò pé mi ní láǹfààní àti ṣe program mi tí mò ń travel lọ. Ìbọn lọ́wọ́lọ́wọ́ báyìí mò ń lo kíní earpiece mò ń lò, ó sì dá díẹ̀ bákan. So ẹni tó bá fẹ́ ṣe ìgbìyànjú àwọn nǹkan yẹn àtàwọn nǹkan míì tí máa tún mú àwọn nǹkan báyìí rọrùn. So kódà gan ní àwọn ní péjì wa yìí pé gbogbo background yẹn, gbogbo àwọn nǹkan yẹn ló bá ṣe lè ṣe gbogbo ẹ̀ láwọn gadget. Ẹni tó bá ráyè gbogbo yẹn tààlà bá fi ọ̀rọ̀ lọ́rùn tí ó bá wù láti ṣe nǹkan náà, kí
wọ́n jẹ́ ká mọ̀. So nǹkan tí a ní ká bára wa sọ lẹ́nìí náà ni àjọsọ yẹn, kí kálukú wa ká jìnà sí ìbínú. Ìbínú máa ń jẹ́ kí èèyàn bà dáadáa rẹ̀ yẹn jẹ́, ó bà iṣẹ́ dáadáa ara rẹ̀ jẹ́ wájú Allah, ó bà nǹkan dáadáa tí wọ́n gan jẹ́ eléyìí tí ń bẹ wájú rẹ̀ gan fún ara rẹ̀. Ó lè bínú fọ́ nǹkan, ó lè bínú la nǹkan mọ́lẹ̀, bínú bá bẹ́lòmíì ó lè fa aṣọ ìyàwó ẹ̀ ya, tó fa gbogbo aṣọ ẹ̀ ya. Bínú bá bẹ́lòmíì yóò lọ sínú wardrobe ìyàwó ẹ̀, yóò lọ kó aṣọ ìyá rẹ̀ yóò sì lọ sún. Bínú bá bẹ́lòmíì gbogbo góòdù ìyàwó ẹ̀ gbogbo ẹ̀ ló máa kó, á máa bà nǹkan jẹ́ nù lé ni. Ìbínú yẹn pọ̀ gan o. Bínú bá ń bóbìnrin mi báyìí wàláhì làzím, ó lè da iyọ̀ 1000 sínú ọbẹ̀, gbogbo wa nù lè yẹ bí ó pa wá kú ni. Bínú bá ń bí obìnrin mi wàláhì làzím, ó lè lọ ata tútù kalẹ̀ kó ṣe gbogbo kalẹ̀ kó tẹ̀bà kó sì lọ ata kọ́kọ́ dẹ̀ dé kó ló fẹ́ jẹun kó ní ẹ lọ́bọ̀bẹ kí yẹn rẹ́bà kó sì rí ata tútù kó má fi síbẹ̀. Bínú bá ń bóbìnrin mi wàláhì kò sí sẹ̀ríà tí ò lè dá fọ́kọ ẹ̀, kò sí nǹkan tí ò lè ṣe fáwọn ọmọ lóbìnrin mi fa. Ẹ̀yin obìnrin tẹ́ máa ń bínú ẹ dákun ẹ ṣàdúrà lórí ẹ bí Allah kó ṣàánú yín pẹ̀lú ìbínú tó fún yín. Ó ti yé kó mú kó fún yín ni. Kò dáa yín ṣe nǹkan dáadáa. Èèyàn láti wà láàárín méjì ni. Ó ti yé bínú bá ń bẹ́lòmíì kò sí nǹkan tí ò lè sọ fọ́kọ, kò sí nǹkan tẹ́lòmíì ò lè sọ fún ìyàwó tínú bá ń bí, kò sí ẹlòmíì wàláhì làzím gbogbo ọ̀nà tí nǹkan burúkú fi ń jẹ́ nǹkan burúkú lòun fi ń jẹ́ ní burúkú lásìkò bínú. Wọ́n á máa sọ pé wàláhì ẹ̀sìn wo ni èèyàn rí ní o wàláhì ó náìsì gan wàláhì ó dáa ṣùgbọ́n ìbínú yìí náà ni. Bínú bá ń bí yàn ó lè ṣáàyàn, bínú bá ń bí ó lè gúnyàn, bínú bá ń bí ó lè fọ́ nǹkan mọ́ yàn lórí tí yàn ó kú dànù. Àwọn ìbínú burúkú ó ti gbẹ́lòmíì lọ ẹ̀wọ̀n, ó ti fa sábàbí ẹ̀wọ̀n fẹ́lòmíì, ó ti fa sábàbí ikú fẹ́lòmíì. Tẹ́lòmíì ti bínú tó fún yàn kan ní nǹkan tó lá nǹkan mọ́ yàn kan tẹ́ni ìyẹn sì kú tó sì lọ pa òun náà. Ẹlòmíì ti bínú débi pé ìbínú tí máa ń bí ló sọ dẹni tí ò níyàwó ńlé mọ́. Àwọn obìnrin máa ń lọ fún un ni. Ìbínú ló sọ lómìí dẹni tí ò lọ́kọ ńlé mọ́. Ọkùnrin máa ń kọ̀ ọ́lẹ̀ ní pé eléyìí tí ń bá bélé ìjẹ́ kan lè gún mi pa. Àwọn obìnrin kan tí máa ń bínú gidi pé ọkọ wọn pé with the level tó lè máa fi ń bínú yìí ìjẹ́ kan yóò pa mí. Inú lè bóbìnrin mi kó fọ́kọ ẹ̀ ń gbà tí dáadáa àwọn ọkùnrin tí ń jẹ gbà tí bíi breakfast lọ́dọ̀ ìyàwó ẹ̀ lójú máa ti ń bí wọn. Àwọn ìmọ̀yọ ẹlòmíràn ní pé àìmọ̀yọ ọkùnrin tí ń na ìyàwó ẹ̀ náà kùnà tí wọ́n bá ti bí kì í máa ń pẹ́ báwọn ìyàwó ẹ̀ tí mọ̀ tí bá ti ń bínú máa ń sún sẹ́yìn fún ni, kì í pẹ́ náwó wá ló gbégbá tí fún ní ìsinyìí ni ọmọ àlè kì í pẹ́ náà. Àwọn àbínú yẹn ń kọ́ ó le púpọ̀, so ká gbìyànjú lórí ẹ̀. Subhanaka Allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.